ìyàwó tí wọ́n fẹ̀sùn kàn pé ó pa ọkọ rẹ̀ tí wọ́n fi ipá fún ní omi ìwé ọkọ rẹ̀ mu ó ti fi gbé ta o. láìpẹ́ yìí ní ìròyìn gbòde nípa obìnrin kan tí wọ́n fi ipá fún ní omi òkú ọkọ rẹ̀ mu nílùú kan tí wọ́n pè ní Awo Ọ̀màmà níjọba ìbílẹ̀ Òru nípínlẹ̀ Imo. Chika Ndubuisi ní orúkọ obìnrin tí ọkọ rẹ̀ kú náà tí àwọn ẹbí ọkọ rẹ̀ sì fẹ̀sùn kàn án pé òun ló pa ọmọ àwọn. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àwọn ẹbí ọkọ Chika kò fún un ní omi òkú náà mu nìkan wọ́n tún fi ọlọ́pàá mú un pẹ̀lú. wọ́n ní dandan ni kó jẹ́wọ́ fáwọn pé òun mọ̀ nípa ikú ọkọ òun. èyí ni àwọn ará àdúgbò gbé dé etí ìgbọ́ ìjọba ìpínlẹ̀ Imo níléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ obìnrin tí ọ̀rọ̀ náà sì di ohun tí ìjọba lọ́wọ́ sí báyìí o. nígbà tó ń ṣàlàyé nípa ohun tí ìjọba ìpínlẹ̀ Imo yóò ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí kọmíṣánná fún ọ̀rọ̀ obìnrin nípínlẹ̀ náà Ketinyere Ugu kò rojú sí ohun tí àwọn ẹbí ọkọ Chika ṣe fún. nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta iléeṣẹ́ ìjọba ṣàpèjúwe ìwà tí wọ́n hù bí èyí tó burú jáyé o. wọ́n fi kún un pé wọn yóò jìyà tí òfin là kalẹ̀ fún ẹni tó bá ṣerú eléyìí. ìwà yìí burú jáì ó lòdì sí òfin pẹ̀lú níbikíbi lágbàáyé. bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde ìjọba náà kà o. kọmíṣánná fi kún un pé gbogbo ẹni tó lọ́wọ́ sí ìfìyàjẹni náà ni yóò fojú ba kóòtù pátá. ó ní ìjọba Imo kì í fi ọ̀rọ̀ obìnrin sí àwàdà pín ní bó ṣe lè wọ́ mọ̀ débi pé àwọn kan yóò máa wá dá òfin ṣe lọ́wọ́ ara wọn. nípa Chika tí wọ́n fi ìyà jẹ ilé ìwòsàn ni obìnrin náà wà lọ́wọ́ tó ń gba ìtọ́jú lórí ìlera rẹ̀ àti ìpòrúru ọkàn eléyìí tí wọ́n kò sí. ojú wo ni òfin fi wo ìwà ipá yìí? láti mọ ojú tí òfin fi wo ìwà eléyìí tí wọ́n hù yìí iléeṣẹ́ ìròyìn kà sí amòfin kan láti ìpínlẹ̀ Enugu Inena Anuse ó sì sọ̀rọ̀. amòfin Anuse ṣàlàyé pé ìwà tó lòdì sófin orílẹ̀-èdè yìí ni láti fi omi òkú fún ẹlòmíràn mu. ó ní àjọ Violence Against Persons Prohibition Law wulẹ̀ ti ní àgbékalẹ̀ ìjìyà fún ẹni tó bá ṣe irúfẹ́ ìwà báyìí fún èèyàn. ó fi kún un pé òfin Nàìjíríà la ẹ̀tọ́ kálukú kalẹ̀ láì rújú ẹnikẹ́ni tó bá kọjá ààlà yóò sì jìyà lábẹ́ òfin náà. àwọn tó lọ́wọ́ sí ìfìyàjẹni yìí lè lọ sí ẹ̀wọ̀n ọdún 5 tàbí kí wọ́n san owó òtara. amòfin Inena Anuse ló ṣàlàyé bẹ́ẹ̀. ìròyìn àgbéyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára ẹ sọ̀scribe ọ̀fẹ́ ni kì í ṣòwò. ẹ máa bá wa pín káwù ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.